ẹ̀yin ènìyàn wa ọpẹ́ o ọwọ́ àwọn ọmọ ogun nàìjíríà ti tẹ olùyàwòrán àwọn ikọ̀ Boko Haram. Wọ́n pa lójú ẹsẹ̀ ni. Ẹni tó jẹ́ cameraman fún àwọn Boko Haram ọwọ́ ti bà bí wọ́n ṣe fẹ́ lọ ṣe ìkọlù sí iléeṣẹ́ ológun ni wọ́n mú balẹ̀. Àwọn ikọ̀ Boko Haram fúnrara wọn wọ́n tẹ̀ tí wá gbé obituary ẹ̀ síta, òun lẹ̀ ń wò yẹn. Wọ́n gbé fídíò ẹ̀ síta. Ṣé rí ọmọdékùnrin tẹ́ ń wò yìí, òun ni cameraman àwọn Boko Haram. A máa ń sọ náà wípé àwọn fídíò tí wọ́n ń jù síta yìí báwo ló ṣe jẹ́, báwo ni wọ́n ṣe ń ṣe. Wọ́n ní cameraman o tó jẹ́ pé standard camera gidi digital òun ló ń lò, òun lẹ̀ ń wò yẹn. Standing wọn ni eléyìí tó ń gbé kọ́rùn ní gbogbo ẹ̀ lóní. Òun ló máa ń tẹ̀lé wọn ní gbogbo ìkọlù tí wọ́n ń ṣe. Tí wọ́n bá fẹ́ lọ ṣọṣẹ́, cameraman wọn yìí òun ló máa ń tẹ̀lé wọn. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ máa bà á, wọ́n fẹ́ lọ ṣe ìkọlù sí iléeṣẹ́ ológun ni. Cameraman wọn yìí àwọn ọmọ ogun nàìjíríà wọ́n mú balẹ̀ wọn. Tó bá yẹ pé báyìí ni wọ́n ṣe mú wọn balẹ̀ láti ọjọ́ yìí ni, àní wọn á ti tán nínú ìlú. Ikọ̀ Boko Haram lè ní ọjọ́rú ọjọ́ 22 oṣù keje 2026 fúnrara wọn ni wọ́n gbé ìròyìn yẹn síta, tí wọ́n dẹ̀ gbé fídíò tẹ́ bá wà ń wò yìí ni wọ́n gbé síta. Ọmọdékùnrin tẹ́ ń wò yìí òun ni cameraman wọn. Wọ́n gbé síta wípé ọwọ́ àwọn ọmọ ogun nàìjíríà ó ti bà tí wọ́n dẹ̀ ti pa. Wọ́n pa dànù lójú ẹsẹ̀ ni. Bó ṣe yẹ kí wọ́n máa ṣe fún wọn láti ọjọ́ yìí nìyẹn. Torí ẹ ò lè fi ìlú yín sílẹ̀ kẹ́ wá jókòó sínú ìlú wa, kẹ́ wá máa wá ṣòro bí agbọ́n. Látàrí ìròyìn tí Christopher Musa tó fi síta nìkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn wípé kí àwọn ọmọ ogun nàìjíríà kí wọ́n má dúró de ọ́dà kọ̀ọ̀kan mọ́, wípé wọ́n tírèènì wọn ni láti pààyàn ẹnímì wọn. Torí àwọn Boko, àwọn agbésùmọ̀mí wọ̀nyí ẹnímì wọn ni wọ́n jẹ́. Torí ẹlẹ́ṣọ́ ààbò ó wà láti dáàbò bo inú ìlú ni. Kí ló dé tẹ́ máa wá fi wọ́n sílẹ̀? Kí ló dé tẹ́ máa sọ pé wọ́n ronú pìwàdà? Christopher Musa ó sọ̀rọ̀ yẹn lọ́sẹ̀ tó kọjá wípé anybody tí àwọn ológun bá ti rí tó gbé ìbọn sọ́wọ́, tó jẹ́ ẹnímì, tó jẹ́ ọ̀tá, tó jẹ́ agbésùmọ̀mí, ẹ má dúró de ọ́dà, ẹ mú wọn balẹ̀. Ó ní èyíkéyìí tó bá jẹ́ ọmọ ogun tó bá tàpá sí òfin táwọn fi lélẹ̀ yìí, tó wá sọ wípé òun dúró de ọ́dà, wọn náà wọ́n máa ṣe bí ọṣẹ ṣe ń sojú, àwọn á ṣe bí bandit ni. Ìyẹn ló ti wá fún wọn ní agbára bá tó yẹ pé wọ́n mú wọn balẹ̀ gidi báyìí ni. Ọpẹ́ leléyìí o. Èyí tó wá jẹ́ cameraman wọn yìí wọ́n mú balẹ̀ o. Ìròyìn ẹlẹ́ ń wò yẹn lórí Àṣàkẹ́ TV News. Ìròyìn ti gbé kákàkiri, èmi náà ti publish ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ iṣẹ́ wa lórí ìkànnì yìí wípé àwa náà ń gbé ìròyìn síta. Ìròyìn tẹ́ bá wa ń wò yìí wà lórí Àṣàkẹ́ TV News. Ẹ̀yin tẹ́ ẹ bá tí ń ka ìròyìn wa, ẹ lọ sórí Àṣàkẹ́ TV News. Onírúurú ọlọ́kọ̀ òjọ̀kan àwọn ìròyìn tá à ń gbé jáde níbẹ̀ tẹ́ máa kà fúnra yín ní èdè Yorùbá, òun lẹ bá wa ń wò yẹn. Boko Haram kéde ikú olùyàwòrán wọn tí àwọn ọmọ ogun nàìjíríà tí wọ́n pa. Bó ṣe yẹ kí wọ́n máa ṣe fún wọn nìyẹn. Ọwọ́ á máa bà yín ní gbogbo ẹ̀yin ẹni bí, gbogbo ẹ̀yin ìkà, gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ jẹ́ olùrànlọ́wọ́ fún wọn, tẹ́ ẹ̀ ń sponsor wọn financially ni, intelligence ni, agbódegbà ni, gbogbo yín lọ́wọ́ máa bà. Bí ọwọ́ ṣe bà olùyàwòrán wọn yìí, ìyẹn ni cameraman wọn yìí, bí ọwọ́ ṣe bà yìí, bẹ́ẹ̀ náà ni ọwọ́ máa bà gbogbo yín. Torí bó ṣe wà yẹn, òun ni IT wọn. Gbogbo àwọn fídíò wọn tí wọ́n ń jù síta, wọ́n náà ló bá wọn ṣe. Òun ni cameraman wọn. Òun ni ó máa ń bá wọn wo location, ibo ni wọ́n fẹ́ lọ lénìí, báwo lọ̀nà ṣe rí. Òun ló máa bá wọn ya gbogbo location yẹn. Gbogbo iṣẹ́ tó ló ń ṣe fún wọn nìyẹn. Ṣùgbọ́n ọwọ́ ti wá bà. Gbogbo àwọn tó kù náà bọ́ wá ṣe máa bà wọ́n nìyẹn. Ẹ̀yin ènìyàn wa bákan ni kò ìtàn síbẹ̀ o. Gbogbo rògbòdìyàn tó ṣẹlẹ̀ lóṣogbo ọwọ́ ti bà nínú wọn o. Àwọn jàǹdùkú, àwọn ọ̀daràn tí wọ́n ń da Òṣogbo rú látàrí tí wọ́n pera wọn ní NURTW, wọ́n ní àwọn ẹgbẹ́ awakọ̀ ni, wọ́n ní wọ́n fẹ́ gba ìsọ̀. So ẹ fẹ́ gba ìsọ̀ lẹ́ ń da tatatata bólẹ̀. Ẹ wo Saheed lẹ́ ń wò yìí, Saheed lórúkọ ẹ o, tí ọwọ́ bà ọ̀kan lára àwọn jàǹdùkú tó ń da inú Òṣogbo rú láti ọjọ́ Ajé tí wàhálà ti ń ṣẹlẹ̀ lóṣogbo. Ọ̀kan lára wọn ọwọ́ ti bà wọ́n, tí wọ́n ní wọ́n ń ṣe ọlọ́pàá 3 léṣe. Wọ́n kọjú ìbọn sí ọlọ́pàá
ọlọ́pàá 3 òun ni wọ́n kọjú ìbọn sí tí wọ́n dẹ̀ ṣe léṣe. Wọ́n wá ń bèè lọ́wọ́ ẹ̀ wípé kí lẹ torí kọjú ìbọn sí ọlọ́pàá, ó ní kì í ṣòun. Ó dárúkọ ẹnìkan wípé ẹnìyẹn táwọn jọ wà òun ló gbé ìbọn sọ́wọ́, ṣùgbọ́n ẹnìyẹn fẹ́ wé igbó, ó ní ẹnìyẹn fẹ́ ráǹpù igbó, ó wá ní kóun bá òun gba ìbọn dání. Ẹ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ o. Lọ́kan lára àwọn jàǹdùkú tó ń da Òṣogbo rú, àwọn jàǹdùkú lẹ́yìn olóṣèlú, báwo ni ìbọn ṣe dé ọwọ́ awakọ̀ NURTW, ẹgbẹ́ awakọ̀ tí wọ́n ní wọ́n fẹ́ gba ìsọ̀, báwo ni ìbọn ṣe dé ọwọ́ ẹ̀? Ṣé ìbọn jẹ́ gẹ́gẹ́ bí steering ni? Ṣebí steering la mọ̀ tí awakọ̀ máa ń wà máyà, báwo ni ìbọn ṣe dé ọwọ́ wọn? Ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin tí ọwọ́ báyìí l'Óṣogbo. Saheed Ọpẹ́yẹmí Adédèjì. Saheed Ọpẹ́yẹmí Adédèjì. Kí ló gbé yín wá sí? Ẹni tó gbé wa wá síbà ni pé fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àná tí àwọn àṣírí ẹni bá ń gba gáràjì tí táìmù wọn ò dẹ̀ tí tò, torí sàtífíkẹ́tì tó wà ní ọwọ́ wa 4 years ni. Ìyẹn ni ó wá surprise sí wa pé báwo ló ṣe máa gba gáràjì. Gbàtà dẹ̀ dé gáràjì àdẹ̀rí kóun àtàwọn ọmọ pò ní wọ́n jọ wà ń bẹ̀, àdẹ̀ ní agbára kankan tí a fẹ́ ṣe mọ́. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ sí gúrúùpù pé kí gbogbo wa ká pàdé ní Jẹ̀tù pé ká wá ṣe meeting. Ẹ̀yin mélòó ni? A pọ̀ àwa unit chairman àtàwọn branch chairman kọ̀ọ̀kan náà. So gbàtà dẹ̀ débẹ̀ ọ̀gá wo tí ìdè gbà náà. Ta lọ̀gá yín? Alówólé Kọ́mrè wà pé lórí ròdìnà Alówólé Ọlámọ́mì. So ó dẹ̀ sọ̀rọ̀ ní orí fóònù pé ká mọ́ fà wàhálà, pé ká mọ́ jáde, pé àmọ́ ká dúró déédéé torí àwọn àṣírí ilé iṣẹ́ wa bá wa jà o, pé ká dẹ̀ mọ́ bẹ́ẹ̀ anybody jà, pé àfi tí gómìnà bá tó sọ̀rọ̀, pé tí gómìnà bá fẹ́ ni lòun máa bá wọn ṣe. So ìgbà tí àdẹ̀wà ń bẹ̀ àwọn ọlọ́pàá dé. Nígbà táwọn ọlọ́pàá dé wọ́n rí yín pẹ̀lú ìbọn, ẹ̀yin mélòó lẹ gbébọn yẹn? Àwa 5 ni mo fi torí èmi gan ní ìmọ̀ bọ́yìn mo fi ṣe tìbí ọlọ́ba búra bọ́ ó gbé fún mi, ó fẹ́ yígbó ló gbé fún mi pé kí n bò ń gbé dání máa wò pé ọ̀dà náà mo. Kí ló ń jẹ́ pé yígbó? Ó fẹ́ ráǹpù smoke tó fẹ́ fà ló fi gbé fún mi pé kí n bò ń gbé dání mo wá bá gbé dání ni làwọn ọlọ́pàá fi dé. So àwọn ọmọ yẹn wá ń hálà pé ṣé àwa là ń jà ní àwọn àṣírí tí wọ́n gba gáràjì ní ọjọ́ àìtí pé gan ẹ̀ lọ bá wọn kankan bẹ́ẹ̀. Hálà yẹn ni wọ́n hálà kó tó di pé àwọn ọmọ yẹn gbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní tòwé sí ọlọ́pàá. Kí ló ń jẹ́ tòwé? Àti wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá mélòó lẹ yìnbọn ni? Èmi ò mọ bí wọ́n ṣe yìnbọn sí wọn, bọ́ kàn ṣáà ń gbọ́ tí wọ́n yìn mí. Àwọn ọlọ́pàá lé ọlọ́pàá 3 ló fara pa. Wọn lè parọ́ lọ́sì mi ò fojú rí ní ilẹ̀ yìnbọn bẹ̀, bọ̀ mo gbé dání instantly tí mo dẹ̀ rí pé èmi náà mo sọ fún wọn pé wá àlùbájọba bẹ̀ tí mo ti láǹdó fa. Ṣé àwọn èèyàn yín tẹ́jọ wà ń bẹ̀ ló yìnbọn lọ́lọ́pàá? Àwọn náà ni. Kí lórúkọ ẹni tẹ́ ló gbébọn fẹ́yìn yẹn? Ṣíbí lórúkọ Ta ni ṣe morúkọ ìgbà. Iṣẹ́ wo ni Ṣíbí ń ṣe? Union lòun náà. Láti gáràjì wo ló ti wá ń tẹ̀? Ifẹ̀ ló ti wá. Unit wo ni tọ̀dọ̀ tí? Iṣẹ́ kẹ ní station. Ṣé bá wa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ bẹ́ẹ̀ yẹn jọ, gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn èwo lẹ mọ̀ tẹ́ ẹ lè gbàgbọ́ nínú ẹ̀? Ẹ fi mọ̀ wípé irọ́ ló ń pa ẹnìkan. Ṣebí ìkọ̀kan náà ni gbogbo yín. Ó ní kó bá òun gba ìbọn sọ́wọ́ fẹ́ wé igbó, ìbọn yẹn ò ṣe ń gbé sílẹ̀. Ṣé má kanlẹ̀ ni wọ́n ń gbé sílẹ̀? Ó ní ibẹ̀ ni àwọn ọlọ́pàá ti wá dé tí wọ́n wá ká ìbọn mọ́ òun lọ́wọ́, ẹnìyẹn dẹ̀ sá lọ. Ẹ ti mọ̀ wípé ara àwọn tó ń da ìlú rú leléyìí, ara àwọn jàǹdùkú lẹ́yìn olóṣèlú leléyìí, ara àwọn tí wọ́n ń lò láti jíbò gbé láti dà lúrú leléyìí. Ṣùgbọ́n tó dẹ̀ wá jẹ́ nínú ẹgbẹ́ awakọ̀, wọ́n ní wọ́n fẹ́ gba ìsọ̀, àsìkò tí tó láti gba ìsọ̀. Ẹ gbọ́ ẹ̀yin ọmọ bíbí ìlú Òṣogbo, kí ló ń ṣẹlẹ̀? Gbogbo ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ yìí láti ìjẹta ọjọ́ Ajé ni wọ́n ti bẹ̀rẹ̀ rògbòdìyàn yẹn. Kí ló dé? Gbogbo ẹ̀yin ọ̀dọ́ wọ̀nyí ló yẹ kẹ́ ẹ darapọ̀ mọ́ ẹlẹ́ṣọ́ ààbò ilẹ̀ Yorùbá. Kẹ́ bá lè dáàbò bo ilẹ̀ yín
Fúlàní ń wọlé ó ń pa àwọn ènìyàn, wọ́n ń jí àwọn èèyàn gbé, wọ́n ń sọ ìlú dahoro, olóko ò lè lọ sóko, ọlọ́jà ò lè lọ sọ́jà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ tó yẹ kẹ́ ẹ jà fún ìran yín, kẹ́ ẹ jà fún ilẹ̀ yín, ẹ̀yin kan yín náà lẹ ti ń kọjú ìbọn sí ara yín. Àwọn tí ẹ ní ẹjọ́ ń gba ìsọ̀ láàrin ara yín yẹn lóṣogbo yẹn, ṣé ọmọ ẹ̀yà bòmí ni wọ́n ni? Ṣé bí Yorùbá ni? Kí ló tẹ́ pé àti wá máa wá gbógun tira wa? Àwọn nǹkan tẹ́ ẹ ní sọ́wọ́ yìí, so ẹ mọ̀ pé ẹ ní adúrú ìbọn wọ̀nyẹn sọ́wọ́, ẹ ò lè lókè kọjú ẹ̀ sí àwọn Fúlàní, àwọn agbésùmọ̀mí tí wọ́n ń wakùsà ní gbogbo ilẹ̀ Ọ̀ṣun bẹ̀ yẹn, tí olóko ò lè lọ sóko, olódò ò lè lọ sódò. Àbí ṣé àwọn eléyìí ò sí nínú ìlú pẹ̀lú gbogbo ìjínigbé tó ń ṣẹlẹ̀? Wọn ò rí yẹn. Ṣùgbọ́n tó bá sọ pé jàǹdùkú kán wá lọ jíbò gbé, wọ́n rí wọn ń lò ọ̀dọ́ níbi tá a bá dé. Ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ ṣe nǹkan tó máa wúlò fún ilẹ̀ yín. Ẹ jẹ́ ká dìde ńlẹ̀. Ẹ má kọ̀ jẹ́ jàǹdùkú lẹ́yìn olóṣèlú kí wọ́n lò yán, bá lò yín tán náà báyìí gbogbo ẹ̀ náà. Ẹ rí tó bá dìbò tó wọlé tán sìn yín, wọ́n á kọ̀ pa yín tì ní, àlòpá tì ní. Ẹ wà ní wúlò, ẹ ní wúlò fẹ́ bí, ẹ ní wúlò fún ìlú. Àsìkò rẹ̀ báyìí tó yẹ kẹ́ ẹ dìde. Kẹ́ ẹ dìde. Ká jà fún ilẹ̀ wa. Defend your land. So ẹ ní adúrú nǹkan wọ̀nyí sọ́wọ́. Ni Fúlàní wọlé ni wọ́n ń jí àwọn èèyàn gbé. Ṣùgbọ́n ẹ lágbára láti lò láti fi kọjú ogun, láti fi kọjú ìjà sí Yorùbá. Kí ló dé? Yorùbá ẹ jẹ́ ká ronú ara wa. Ẹ jẹ́ ká ronú ara wa o. Ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin tẹ́ ń béèrè wa, a kí yín o. Ẹ ṣé gan ni o. Elédùmarè á rántí ẹ̀yin náà sí rere o. Èní lọ́jọ́ ìbí Àṣàkẹ́ o. Àwọn tó ti fún wa ní àtẹ̀jíṣẹ́, a kí yín o. Tẹ́ ẹ gbàgbé wa o, tẹ́ ẹ gbàgbé Àṣàkẹ́ o. Elédùmarè á bá mi rántí ẹ̀yin náà sí rere o. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ tí kí wa fún ọjọ́ ìbí náà, a kí gbogbo wa o. Bóyá ẹ ti gbàgbé ni àbí ẹ rántí. Ní ọdọọdún ọjọ́ 22 oṣù keje òun ni ọjọ́ ìbí Àṣàkẹ́, 22 July, ọjọ́ 22 oṣù keje, oṣù Agẹmọ. Ọmọ Agẹmọ l'Àṣàkẹ́ o. Ẹ̀yin tí àjọ kọ́wọ́ rìn nínú oṣù keje tó jẹ́ pé oṣù keje náà ni ọjọ́ ìbí yín náà, mo kí gbogbo wa o wípé ọdọọdún láàárọ̀ rógbó, ọdọọdún láàárọ̀ àwùsà, ọdọọdún láàárọ̀ ọmọ òbí lórí àtẹ, lágbára Ọlọ́run. Àkànnàmọ̀gbò kí pọ́dún jẹ, a ò ní pọ́dún jẹ o. Ẹ̀mí wa ṣe ọ̀pọ̀ ọdún láyé o. Ìgbà ọdún kan ni. Ẹ̀yin tẹ́ ẹ kí wa, a kí yín o. Ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ tí kí wa náà, a kí yín o. Ẹ ṣeun gan ni o. Àwọn ètò tá ní ká mú wá fún wa lélẹ́yìí, ọwọ́ bá olùyàwòrán àwọn agbésùmọ̀mí. Ìṣepọ̀ ọwọ́ bá tí wọ́n mú wọn pa lójú ẹsẹ̀ ni. Kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ yẹn fún wọn. Gbogbo àwọn tó kù wọn náà wọ́n á lè sá sẹ́yìn. Ṣé mo pa àṣetò lánàá fọ́nrán ìjẹ́ bá rántí tí wọ́n kó àwọn ìyàwó wọn àtàwọn ọmọ wọn sórí ọ̀kadà tí gbogbo wọn ń sá lọ. Wọ́n á sá kúrò ní gbogbo wọn pátá. Ilẹ̀ gan á gbàbọ̀dè tì wọ́n. Ilẹ̀ gan á gbóná mọ́ wọn. Wọn ò ní rọ́nà gbégbà, wọn á máa sá kiri báyìí ni. Ọkàn gbogbo wọn ò ní balẹ̀. Àtàwọn tí wọ́n ń gbàbọ̀dè tó ń jẹ́ ọmọ Yorùbá, tí wọ́n ń gbàbọ̀dè sí ilẹ̀ Yorùbá, tí wọ́n ń pawọ́pọ̀ pẹ̀lú àwọn agbésùmọ̀mí ṣiṣẹ́ burúkú wọ̀nyí, gbogbo wọn náà ni ọwọ́ máa bà. Ẹ bá wa máa pín ètò wa, ẹ bá wa máa subscribe sórí YouTube channel wa. Ṣé àpé YouTube yìí, YouTube tuntun ni. Nípa sí subscribe yín, ẹ máa bá wa tẹ love, ẹ máa bá wa kọ́mẹ́ǹtì, ẹ máa interact pẹ̀lú àwọn ètò tá a bá mú wá. Bóyá kẹ́ tẹ like ni àbí kẹ́ kọ́mẹ́ǹtì. Tá a bá ju ètò míì, á lè dọ́dọ̀ yín. Ìkànnì tá à ń lò tẹ́lẹ̀, ẹ mọ̀ pé wọ́n ti gbé e lọ. Àwọn alágbára wọ́n gbé e lọ. Eléyìí tá ṣẹ̀ ṣí yìí, ẹ máa bá wa pín, kẹ́dẹ̀ máa bá wa subscribe sórí YouTube channel wa. Ẹ̀yin tẹ́ ẹ tí ì rí wa, tẹ́dẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀, tẹ́ ẹ gbìyànjú pé kẹ́ ẹ wá wa. A kí yín o. Gbogbo yín náà la kí. Wípé ọmọ yìí mo tẹ̀ máa ń wo Àṣàkẹ́ láti iye ọdún yìí a máa rí. Láti iye ọjọ́ yìí a máa rí. Ẹ̀ẹ́dẹ̀ gbìyànjú pé kẹ́tẹ́ lọ sí YouTube, ẹ jẹ́ kí tẹ́ kọ Àṣàkẹ́ síbẹ̀. Bóyá ó máa gbé orúkọ Àṣàkẹ́ wá. Orúkọ Àṣàkẹ́ wà ńbẹ̀. Tẹ́ bá kọ Àṣàkẹ́ TV, á gbé wá fún yín. Tẹ́ bá kọ Àṣàkẹ́ TV show, ó máa gbé wá fún yín. News wa náà nìyẹn. Ẹ̀yin tẹ́ ti ń ka news wa lédè Yorùbá, ẹ máa bá wa kọ́mẹ̀ntì síbẹ̀ ká lè mọ̀ wípé ẹ̀ ń ka news wa. Ìyẹn ni ìròyìn tá à ń gbé wá fún wa ní èdè tiwantiwa. Èdè Yorùbá ò ní parun o. Ẹ máa bá wa pín ètò wa.
èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Odùduwà á gbè wá o láṣẹ Ìdùmarè. Happy birthday to Àṣàkẹ́. Ẹ̀mí wa á máa rí ọdún igba ọdún kan ni. Àṣàkẹ́ TV show.